ẹ̀yin tèmi ǹjẹ́ ti gbọ́ wípé Ayo Jamiu ti jẹ wòtòwòtò lọ́wọ́ Wálé Adéọba o ẹ wò ọ̀rọ̀ náà gbẹnu tán bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé London promoter yẹn Ayo Jamiu ó ṣe fídíò kan láìpẹ́ yìí èyí tó ń kí Wálé Adéọba nílọ̀ wípé Wálé Adéọba ó dẹ̀ ṣẹ̀ sọ kí ló dé wàhálà ti pọ̀ jù kí ni ìdí tó fi ń bú Pasuma ó dẹ̀ fi Taye Currency àti Pasuma lẹ̀ lọ́rùn ó dẹ̀ jẹ́ kí wọ́n ṣe ayé wọn ṣe bí ọ̀rẹ́ la pè wọ́n kí ló wá dé tó fẹ́ dárú gúdù sílẹ̀ láàrin wọn ẹ wò fọ́nrán yìí ni Wálé Adéọba rí lórí afẹ́fẹ́ o ló fi bọ́ síta o pàápàá jùlọ ó náà ń lọ sí ibi iṣẹ́ nípa àmọ́ òun ní láti ṣe fídíò yìí kóun tó lọ sí ibi iṣẹ́ ó ní kí ló dé wípé alábòsí àgbàlagbà nìyí wípé òun ò sí nínú àwọn tó ń bẹ̀rù ènìyàn wípé Ọlọ́run ọba nìkan lòun bẹ̀rù o wípé òun ò lè bẹ̀rù anybody wípé tẹ́yìn bá ń bẹ̀rù ènìyàn tẹ́ẹ̀bá lè sòótọ́ ọ̀rọ̀ wàhálà ayé yín nìyẹn wípé àmọ́ òun Wálé Adéọba òun ò bẹ̀rù ẹnikẹ́ni wọ́n lè máa ṣe oògùn ẹ̀rù sára o ó ní oògùn ò lè mọ òun wípé ilé ayé yìí ó wà spiritual gan kò dẹ̀ sẹ́ni tí ò mọ ibi tóun náà ń rìn sí wípé àmọ́ pé òun ò ní sòótọ́ ọ̀rọ̀ yẹn òun máa sòótọ́ ọ̀rọ̀ wípé sẹ́yìn ò lè pe àfáà sínú kẹ́yìn bá wí ni ó ṣe wá jẹ́ pé òun lẹ̀ ń bá wí gbogbo ọ̀rọ̀ tá àfáà sínú sọ nípa Taye Currency sẹ́yìn kọ́ṣọ̀nù ẹ̀ ní ó wá jẹ́ òun lẹ̀ wá bá wí wípé òun ò ní gbà torí pé òun ti bọ́ síta lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wípé kí wọ́n kí àfáà sínú nílọ̀ àmọ́ nígbà tí gbogbo yín ti kọ̀ tí ẹ ò bá àfáà sínú wí wípé òun náà ò ní gbọ́ òun náà ò ní gbà pé òun ò dárúkọ ẹnikẹ́ni o wípé àmọ́ lórí ọ̀rọ̀ yìí òun ò ní dákẹ́ òun ò dẹ̀ ní gbà pé torí pé kí ni alábòsí òun ni gbogbo yín ojú ayé dẹ̀ ni gbogbo yín ṣe wípé ṣe mọ̀ pa ẹ̀ṣẹ̀ parí ìjà láàrin ara wa ni tẹ́bẹ̀ mi tẹ́mi náà dẹ́bẹ̀ yín tọ́rọ̀ dẹ̀ parẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé pé láàrin kan náà lẹ wá wù mí èmi ò sí ní àwọn tẹ́lẹ̀ wù o mi ti kọjá stage yẹn wípé ẹ ò lè wù mí kẹ́ ẹ jẹ́ kó rí yín pé o kẹ́ ẹ mọ̀rọ̀ tẹ́ máa sọ lórí afẹ́fẹ́ alábòsí ni gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ wípé alábòsí ni yín bẹ́ẹ̀ máa ń ṣojú ayé yín nìyẹn ẹ wò ọ̀rọ̀ yìí pọ̀ ẹ̀yin náà yẹ ká jọ gbọ́ níbi tó ti ń fún Ayo Jamiu ní wòtòwòtò ọ̀rọ̀ yìí pọ̀ o. Mo kí gbogbo wa ẹ káàárọ̀ orúkọ mi ni Wálé Adéọba and this is 6 a.m. before going to work. Mo rí fídíò bàbá Ayo Jamiu, yes mo rí fídíò Ayo Jamiu kò dẹ̀ sí nǹkan kan tó jẹ́ kí n jáde jù pé ìgbà tí mo rí fídíò yẹn ojú gbà mí tì fún yín ìyẹn bàbá Ayo Jamiu pé kò yẹ ká máa rí àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá ẹ má máa bẹ̀rù èèyàn èmi ò bẹ̀rù anybody I fear nobody, I fear only God torí kì í ṣe àwọn èèyàn yẹn ló máa determine life mi kì í ṣe àwọn èèyàn yẹn ló ń bọ́ mi kì í ṣe àwọn èèyàn yẹn ló máa sọ wípé bóyá wọ́n máa ṣe nǹkan ìdá káwa má lè sọ ọ̀rọ̀ jáde tẹ́yìn ò bá lè sọ jáde gẹ́gẹ́ bí àgbàlagbà mi ò dẹ̀ nífẹ̀ẹ́ tí wàá sọ̀rọ̀ sí yín mi ò ní sọ̀rọ̀ sí yín ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta èmi gangan mo ṣàdúrà fún yín tá a dẹjọ́ parí nǹkan tó wà láàrin wa ẹ bẹ̀ mí mo bẹ̀ yín àjọ bẹ̀ra wa gẹ́gẹ́ bí táwa ṣe jẹ́ àbúrò sí yín torí àbúrò èmi jẹ́ sí yín so now bàbá Ayo Jamiu ṣe rí next time tẹ́ bá fẹ́ máa jáde tẹ́ bá fẹ́ máa dá sọ̀rọ̀ ẹ máa try láti máa balance ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí àgbàlagbà so that ojú rere àti àánú a máa tẹ̀lé yín so that àwọn tí support through me wọn ò ní máa gbé yín ṣépè inú wa lè máa dùn sí yín ẹ máa try àti balance ẹ má máa bẹ̀rù èèyàn tẹ́ bá ń bẹ̀rù èèyàn kò lè sójútù nínú ọ̀rọ̀ ilé ayé èèyàn láyé ẹ lè lójútù ẹ lè rí nǹkan yẹn ẹ lè rójútù èmi máa ń láì kí n sojú abẹ́ǹkọ̀ irú èèyàn tẹ́mi jẹ́ nìyẹn asọ́mọ́ Oǹdó ẹ mọ̀ pé mi ò ń ṣe Ìbàdàn mo kàn gbé Ìbàdàn dàgbà ni mo dẹ̀ lè claim Ìbàdàn tó bá wù mí torí Ìbàdàn ni mo gbé mo dẹ̀ mọ àwọn ìwà Ìbàdàn ẹ má wu àwọn ìwà ọ̀tẹ̀ ẹ má wu ọ̀tẹ̀ ẹ má wu ìwà ọ̀tẹ̀ ẹ má sọ̀rọ̀ bíi pé Wálé Adéọba ló jẹ̀bi nǹkan ẹ má sọ̀rọ̀ bíi pé Taye Currency jẹ̀bi nǹkan ẹ sọ̀rọ̀ bí àgbàlagbà tó fẹ́ tún ilé tò láti ilẹ̀ nídìí ọ̀rọ̀ peace làwa ń wá èmi ò dárúkọ anybody o bàbá Ayo Jamiu ẹ̀yin mò ń bá wí ẹni mò ń pẹ́ nìkan lórúkọ mò ń pè kíní kan lórúkọ gẹ́gẹ́ bí àgbàlagbà tó fẹ́ balance ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà tó ń fẹ́ tí ò ní fẹ́ kí inú bí irú àwa yìí torí mo lè jáde fún yín next time mo fẹ́ fi lè kí yín nílọ ni èmi ò rányàn ṣe o mi ò tọrọ jẹ lọ́wọ́ yín o mi ò dẹ̀ ń ṣàwọn tẹ́ ń kó tẹ́ fẹ́ kó lọ ń gbà yẹn ṣe mọ̀ pé ẹ ti wù mí rí dáadáa mi ò ń ṣàwọn tẹ́ fẹ́ kó lọ nígbà yẹn èmi ò dẹ̀ mọ̀ nǹkan tí ẹ fẹ́ gbanu pé ẹ ń bẹ̀rù èèyàn tó ń bá ṣe nǹkan sára kẹ́lẹ́ máa bẹ̀rù àwọn tó ṣe Fẹ́mi Wálé Adéọba gbogbo wa ló wà spiritual kì í ṣe Fẹ́mi Wálé Adéọba tẹ́rù bá ń bá yín àti máa jáde àti máa sọ tọ̀rọ̀ ẹ fi ń dojú tira yín ni because age tí gbogbo yín wà ń sìn ẹ ṣáàjọ àwa lọ dáadáa age tẹ́ wà ń sìn yìí age tó jẹ́ pé yẹ kẹ́ máa tọrọ ọjọ́ ọ̀la rere lẹ̀ fún àwọn tó ń tẹ̀lé yín ni age tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa ṣe àti àtẹ̀tẹ̀ wá gbèjà tẹ side age tí gbogbo yín wà ń sìn ẹ ṣe nǹkan tó jẹ́ pé ó ní láárí ni ẹ ṣe nǹkan tó jẹ́ pé inú Ọlọ́run máa dùn sí ẹ ṣe nǹkan tó jẹ́ pé ẹ ronú ìjọba ọ̀run nígbà tẹ́ jáde ń sìn tó jẹ́ pé Wálé Adéọba ni nìkan ni ẹ dojú ọ̀rọ̀ kọ wípé mi mo jẹ̀bi àbí mi ni mi ò kìlọ̀ tẹ́lẹ̀ kí n tó jáde náà nísìn ẹni ọ̀rọ̀ kinní kan
má ṣe kinní kan mọ́, má ṣe gbá kan mọ́, má ṣàwọ̀ kan mọ́. Bàbá tẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀, tẹ́ bá fẹ́ máa balance sọ̀rọ̀, ẹ jẹ́ kí n la nǹkan kan yé yín. Ẹ jẹ́ ká imagine pé ẹni tó jáde láti side ẹ̀ tẹ́ wá gbèjà, ẹ jẹ́ ká imagine pé kò sọ̀rọ̀ rárá. Ṣérú mi á sọ̀rọ̀, ṣérú mi máa jáde máa sọ̀rọ̀. Àbẹ́ni tó jáde yẹn mi ò kìlọ̀ fún lẹ́ẹ̀mẹ́ta léra tó ń ẹ́ńtà Alhaji Taye currency anyhow. Currency àbí yẹn lọ́mọ náà. Dáadáa wo nínú ayé nírú yẹn, àbí family àbí bàbá ẹ̀ kan tí ì ṣe tó lè tó ọmọ ti currency. Ká má ti sọ pé bàbá tó ń ẹ́ńtà anyhow. Dáadáa wo orúkọ wo ni irú yẹn tó wà lọ́wọ́ yẹn ló ní nínú ìtàn ilé ayé, kí ló ní ilé ayé ẹ̀, because tó bá léèyàn gidi létí òfẹ́ yẹ kó ṣubú dànù. Tó bá rí olówó tó bá rẹ tó ń ṣe dáadáa tó wà wá ń jáde tó wá ń tẹnu àbùkù kan ibi tó ti ń rówó yẹn, ṣé ẹ mọ̀ pá pààyàn nìyẹn, ẹ mọ̀ pá àwọn apààyàn ló máa ń ṣe bẹ́ẹ̀. Dáadáa wo ni bàbá ẹ̀ ti gbé ṣe inú ayé tó lè tó tàwọn ọmọ currency. Ká má ti sọ bàbá tó currency gangan tó ń bá wí. Ṣẹ́dẹ̀ rò pé irú àwọn yẹn, àwọn ọmọ ìran currency irú àwọn yẹn ò lè ṣorí ire tó wọn láyé yìí, ìwọ tó bá fẹ́ gbéyàn ṣubú. So why tẹ́ ń dọ̀rọ̀ lé mi lórí bàbá Ayo Jamiu? Why tẹ́ mú ọmọ yẹn kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀? Èmi ò ní kẹ́ má sọ̀rọ̀ sí mi o, kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ tó sọ̀rọ̀ sí èmi. Ṣẹ́ni tí ó ń sọ̀rọ̀ fún etí ẹ̀ ó di, àbójú ẹ̀ ó fọ́, kò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, kò lè pọmọ yẹn kó kọ́ṣẹ́ pé má bá ẹni sọ̀rọ̀ mọ́ báyìí. Nígbà tó jẹ́ pé inú àbùsí ni wọ́n bí gbogbo yín sí, inú àbùsí lẹ like, kéèyàn kan ṣubú lẹ like. I fear nobody o, and I don't owe anybody any apology for whatsoever tí mo bá ṣe torí mo kìlọ̀ tẹ́lẹ̀. So bàbá Ayo Jamiu, tẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ next time, ẹ lọ máa wú ọ̀rọ̀ mi tọ́rọ̀ ti wá. Tí bọ́ọ̀ yóò bá sọ̀rọ̀, èmi ò ní ẹ́ńtà ibi tí mo ẹ́ńtà. Àwọn tó kú náà tó ẹ́ńtà máa yìí wọn ò ní ẹ́ńtà. Ṣebí bó ṣe ń lọ sọ̀rọ̀, ẹ̀yin ò ṣe gbẹ́nu yín kẹ́ sọ̀rọ̀, kẹ́ sọ pé bó ṣe ń lọ náà nǹkan tó sọ̀rọ̀, nǹkan tó ṣe kẹ́ wá lọ sọ. Èmi yẹn ni ẹ fẹ́ máa lè dímọ́ àti tọ́kọ currency máa wọnú yín gan. Ẹ má jẹ́ wọnú yín o, máa wọnú yín o. Ẹ má jẹ́ máa ẹ́ńtà yín gidi. Ìjọ tí mo bá tún rí fídíò báyìí, máa ẹ́ńtà yín gidi gan. Máa ẹ́ńtà yín gidi o, mo kì í nílọ ni o. Bí mo ṣe máa ń bẹ̀rẹ̀ kìlọ̀ mi dédé, máa mú tán yín jáde, máa ẹ́ńtà yín gidi gan. Máa ẹ́ńtà yín gidi o. Ọ̀sà àgbàlagbò ń ṣe láńgbàláńgbà o. Mi ò ní fẹ́ bú yín jù o. Ọmọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó lọ búyàn, ṣé gbogbo yín ò rí àbí etí ń dun gbogbo yín bí ẹ̀mẹ́ta mo kìlọ̀ fún. Ó tún wá ẹ́ńtà èèyàn, ṣé ẹ̀rí yẹn ṣe lọ sọ pé ok wáì tó ṣe báyìí tó bá ṣe báyìí wálé adé ọba náà ní ṣe báyìí, ẹ̀mí ilé ilẹ̀ wá ń bá wí, wáì tẹ́yìn èèyàn máa ń ṣe báyìí náà. Máa ẹ́ńtà yín o, mo kì í lọ ni o, mo fẹ́ lọ wẹ̀ ẹ̀sìn, mo ń jáde, mo lọ bí iṣẹ́ mi, máa ẹ́ńtà yín gidi tí n bá tún rí fídíò bẹ́ẹ̀. Mi ò bẹ̀yìn kẹ́ tó fídíò ṣe fẹ́ níbọ̀dì o, bọ̀ fídíò tẹ̀ ṣe yẹn òṣì, bàbá náà òṣì lẹ́wọ́n ṣe ń ta o. Máa ń kọjá yìí mi ságbàdàgbà o, máa ẹ́ńtà yín gidi gan. Mo ní tán yín lọ́wọ́ tó pọ̀ o. Ẹ wò ó lágbára o, kò ìtàn síbẹ̀ o, kí láwọn ènìyàn wá ń sọ nínú comment section, kí lóhun táwọn ènìyàn ń sọ gangan. Àkànjí 411 sọ pé ògún ló máa pa ẹ́, eléyìí wá pọ̀ báyìí. Roski sọ pé wálé ẹrú Táyé. Amúdàlá àjọlá ọ̀ṣọ́ sọ pé working for your money, are you Fuji artist or oníròyìn? Ọmọọba lẹ́bí òṣì sọ pé that Ayo Jamiu did the same thing to Òṣùpá, all of you are happy then, he like ojú ayé. Ẹ wò ó làwọn èèyàn tún sọ mí báyìí o. Ó jẹ́ Frayo sọ pé olórí burú ọmọ ẹrú wálé olórí ńlá. David Olúwọlé sọ pé tó bá mú ìyá ẹ̀ ayé á bàjẹ́, you know how to talk àbí continue, don't worry. Eléyìí pọ̀ o. Kájọgbòlà Lukman sọ pé ọ̀rọ̀ tó máa padà mú ẹ ṣòfò náà ló ṣì ń sọ. Eléyìí ní agbára gidigidi o. Ọlọ́run ló ní money. Abie Oyama sọ pé if you wan fight Paso go ọmọlé. Ridwan 246 sọ pé ẹrú ọba olórí burúkú ni ẹ, ó ṣòfò tọmọtọmọ ní ẹ̀jẹ̀ Jésù. Eléyìí pọ̀ o. Fọlọ́runṣọ́ sọ pé bàbá yẹn ti mú gbóyó. Ṣùgbẹ́kò sọ pé that Ayo Jamiu na alábòsí. Ó gbẹnu tán o. Bọ́lájí sọ pé bàbá òpònú. Kò wá tún láì di gospel wa sọ pé wo continue to abuse Pasuma jàre, ìwọ nu Ọlọ́run nu. Big C sọ pé na Almighty Allah go help me bring you down. Eléyìí má pọ̀ jù kẹ́. SK sọ pé madman. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ní agbára. Kí lẹ́yìn náà lè rí sọ sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ẹ mọ̀ nínú comment section. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.